Orija fipá bá ọmọ ọdún 12 sùn títí tó fi kú. Títí di bá a ṣe ń sọ yìí làwọn ọlọ́pàá ṣì ń wá ọmọkùnrin kan, Mercy Orija, tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́wọ̀n tó sì jẹ́ pé ní gẹ́rẹ́ tó jáde lẹ́wọ̀n náà ọmọ ọdún 12 kan, Tọ́pẹ́ Fákẹ́yẹ, ló lọ kì mọ́lẹ̀ tó sì fipá bá ọmọ náà lò pọ̀ títí tó fi kú. Lẹ́yìn tọmọ yìí dákẹ́ mọ́ ọ lábẹ́ tán ló wọ́ ọ jù sínú ilé àkọ́kù kan tí kò jìnnà sí ilé àwọn òbí ọmọ náà tó wà lágbègbè Fẹ̀yìntolúwa ní Ìdíyà nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe ṣàlàyé, iléèwé girama Army Children's Secondary School tó wà nílùú Alámàlà lábẹ́òkúta lọmọbìnrin ọmọ ọdún 12 náà ń lọ. Sítọ́kìn tó ń wọ̀ lọ iléèwé rẹ̀ tó dọ̀tí ló lóun fẹ́ lọ ra ọṣẹ tóun yóò fi fọ̀ ọ́ tó fi kúrò nílé, àfi bó ṣe jẹ́ pé àlọ ọmọ ọdún 12 náà ni wọ́n rí, wọn kò rí àbọ̀ rẹ̀. Lásìkò tí ọmọbìnrin náà ń bọ̀ láti ibi tó ti lọ ra ọṣẹ ìfọṣọ ni Orija pàdé ẹ̀ tó sì wọ́ lọ sí ilé wọn tó wà ní agbègbè náà. Lẹ́yìn tó fipá bá a lò pọ̀ tó sì rí i pé ọmọ náà ti kú ló sá lọ. Bàbá ọmọ yìí ṣàlàyé fún akọ̀ròyìn Punch pé nígbà tí ọmọ mi ti iléèwé dé ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ tó kọjá, ó ṣe àwọn iṣẹ́ tí wọ́n gbé fún wọn láti ṣe wá níléèwé. Lẹ́yìn tó parí iṣẹ́ yìí ló ní kí n fún òun lówó tí òun fi máa ra ọṣẹ ní ilé tó wà nítòsí wa. Ó lóun fẹ́ fọ sítọ́kì òun, mo sì fún un lówó. Ìta ni mo jókòó sí tó fi lọ. Nígbà tó sì ṣe díẹ̀ tí mo wòye pé ó yẹ kó ti dé tí n kò rí i, torí ibi tó ti lọ ra ọṣẹ náà kò jìnnà rárá sí ilé wa, ni mo bá lọ wò ó níbẹ̀. Àwọn yẹn sọ fún mi pé ó ti ra ọṣẹ tó fẹ́ rà, ó sì ti kúrò lọ́dọ̀ àwọn. Èyí ló mú kí ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà mí. Mo tún rò ó pé bóyá ó lọ gba ìwé kan lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ni mo bá tún gba ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí lọ pé kí n lọ béèrè ẹ̀ níbẹ̀, ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ yìí sọ pé kò wá sọ́dọ̀ òun. Èyí ló mú kí n lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní nǹkan bí aago 8 alẹ́ nígbà tí a ti wá títí tá ò rí i. Lásìkò tí à ń lọ sí àgọ́ ọlọ́pàá yìí ni ọ̀kan nínú àwọn aládùúgbò wá pè mí pé àwọn ti rí òkú ọmọ mi. Níṣe ló fipá bá ọmọ mi lò pọ̀ títí tó fi kú, lẹ́yìn tó so ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ tó sì fi nǹkan dí i lẹ́nu. Bàbá Janet ní àwọn rí ẹ̀jẹ̀ bálabàla nínú ilé ọmọkùnrin náà àti ọṣẹ tí ọmọ yìí lọ rà. Àwọn aládùúgbò kan sì ní àwọn rí i tó gba ẹ̀yìnkùlé sá jáde. A gbọ́ pé ní nǹkan bí oṣù kan sẹ́yìn ni bàbá Orija tó pààyàn yìí ṣẹ̀ṣẹ̀ kú. Kò sì pẹ́ tí ọmọ yìí pàápàá dé láti ọgbà ẹ̀wọ̀n. Oní POS kan ló fẹ́ lù ní jìbìtì lọ́wọ́ fi tẹ̀ ẹ́ nígbà náà tó sì dèrò ẹ̀wọ̀n. Ìpadàbọ̀ rẹ̀ láti ọgbà ẹ̀wọ̀n ló tún lọ bá ọmọ ọdún 12 sùn títí tó fi kú yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí sọ pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí láti rí i pé ọwọ́ wọn tẹ amọ̀òkùnṣìkà náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.